I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. And it be your me. Ṣé bí ṣe rí màá ní báyìí gbogbo system mi dàrú. Ṣé bó ṣe rí mi tí màá rí single ni no actually lè tó wọ ìgbàwọ̀ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fẹ́ rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh no. You shine bright like the moon. Tó ní mọ̀ kó tiẹ̀ dá fún obìnrin kó máa jó oúnjẹ kù ní tó bá dé tó bí ìkéde ìlọ́fẹ̀ balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé Mimi. Just say Lucas, I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábọ̀ tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Ọba mi òkè ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé adúpẹ́ pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò ọ̀pọ̀lájọ́ sùn lánàá àmọ́ tí wọn ò ṣe àlàyé mọ́ lẹ́ni àfi yọ̀ wọ́n àfi ń gborúkọ ọwọ́ bàbá ga ni ọ̀gbàgbà tí ń gba láìlára bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá kábí yóò sí Elédùmarè. Adédoyin Kúkọ̀ yìí lórúkọ tèmi o èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì ṣàlàfíà ni mo bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò àti ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ ṣe dáadáa ni iṣẹ́ ń kọ́ àṣà ń dúpẹ́ ẹ̀pẹ́ mi ti ẹ̀wà ọ̀pẹ ni lọ́tọ̀ kò ní lè mọ́ gbogbo wa Nàìjíríà Ọlọ́run àtúbọ̀ bá wa tó bá a ṣe fẹ́ lọ́lọ́run máa ṣe fún wa o. Lórí ètò Gbajúmọ̀ ẹ̀yin náà mọ̀ pé kò lè jẹ́ mi nìkan ni màá máa sọ̀rọ̀ fọ́gbọ́n ṣẹ́jú àlejò wà lórí ètò lénìí ẹni tẹ́ ẹ fìwé pè ni wọ́n ẹ̀yin lẹ ní ká gbé wọn wá sórí ètò ẹlẹ́fẹ́ mọ̀ nípa wọn ẹlẹ́fẹ́ mọ̀ bí tán ti bí wọn iléèwé tán lọ báwo ni ìrìn àjò tíátà ní ṣíṣe báwo ló ṣe jẹ́ fún wọn ṣíṣe tíátà yìí nìkan náà yàn láàyò ni àbí nǹkan míì tiẹ̀ tún wà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ pátápátá òun làlejò mi làwọn náà tiẹ̀ ti múra yín wá wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa dá yín lóhùn ó yá ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká lè bẹ̀rẹ̀ ètò ní kíákíá àlejò mi máa wọlé bọ̀.
káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. ẹ ṣe o ma. nǹkan tó pa yín lẹ́rìn ẹ̀ gangan mo fẹ́ kọ́kọ́ mọ̀. ijó yín ni. kí ló ti jó mi náà. mo kàn rí i pé máa wọlé yẹn èmi ò mọ̀ pé a máa ń mu bẹ́ẹ̀ yẹn ó di dandan. but ìwé tèmi ṣe rí tẹ́yìn ṣe mu mo kàn wọ́n pé kí èmi náà kí n tún mu bẹ́ẹ̀ yẹn. èmi náà rí pé ẹ di ẹ̀ṣẹ́ yìí báyìí. mo kò sí nǹkan tí màá ṣe mo gbọ́dọ̀ tẹ̀lé yín náà ni. ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. ẹ ṣe gan. àwọn aráalé ń kọ́ ṣiṣẹ́ ń lọ dédé àdúpẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílùú yìí àti lókè òkun. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí káàkiri gbogbo àgbáyé ìpè ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín o owó tí ẹ fi ń ra ọjà wa owó náà túbọ̀ máa pọ̀ sí o ẹ ṣé o gbogbo wa àní ṣọ́kú báyìí. àmín. táwa ni àlejò mi kí lorúkọ yín ọmọ bíbí ìlú wo ni yín báwo ni kékeré yín ṣe lọ. orúkọ mi ni Anthony Ọlátúndé Ògúndìmú mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta àti ìyá mi àti bàbá mi Abẹ́òkúta. apá abo ni lábẹ́òkúta. bàbá mi jẹ́ Ìjẹ̀mọ̀ Àké ìyá mi jẹ́ Kéńtà Kọ́bìtì. tẹ́ bá wá fẹ́ kí wọn lédè Tẹ̀gbá ó yá báwo lè ṣe mọ̀ ṣe. ó kí dédé yín o ẹ̀yin ọmọ Ẹ̀gbá mo líṣàbí báyìí sí o bá wa o. bá wa Ẹ̀gbá méjì ò kì í jẹ ara wọn níyọ̀. báwo ni kékeré yín ṣe lọ àwọn iléèwé wo lẹ lọ. a dúpẹ́ fọlọ́run ọba mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Abẹ́òkúta náà mo lọ sí St Michael Primary School Ìtòkò Abẹ́òkúta mo dẹ̀ lọ sí secondary school náà ní Abẹ́òkúta Ìjẹ̀jà High School ní Abẹ́òkúta so bó ṣe jẹ́ nìyẹn. òṣèré tíátà òun la mọ̀ yín sí ṣé ẹ lọ tún lọ kọ́ yẹn ní abẹ́ ọ̀gá kan ni báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ ọdún wo gan ló bẹ̀rẹ̀. ìrìn àjò tíátà bẹ̀rẹ̀ ní mo lè pè ní ọdún ní 1989 ní agboolé wa nígbà ní Ìjẹ̀mọ̀ Àsálù through brother wa kan tó ń pè ní Ìdòwú Onífádé. Ìdòwú Onífádé yẹn òun máa wá sí Èkó wọ́n bá ti wá máa ń wo eré oríṣiríṣi àwọn ọkùnrin àjọ lágboolé from there ọkàn ìdíjọ kan àwa kàn rò pé àwa náà máa ṣe eré káàkiri àṣẹ àní association ìjọ kan tá a lọ ṣeré bó ṣe wá kó wa nìyẹn ó bá dilé bàbá Ògúngbè so bàbá Ògúngbè ní Abẹ́òkúta kí Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún wọn so lọ́dún yẹn lọ́hùn wọn kó wa dé wọn sábà wa sọ̀rọ̀ wípé ẹni tó wá máa ṣeré ó máa kọ́ eré yìí ni ó máa ṣe ọjọ́ yẹn ṣá mo darapọ̀ mọ́ Ẹbọ Ṣóbítán theatre group so òun náà pè wá because ńgbà yẹn o gbọ́dọ̀ lọ́gàá ọ̀gá tó jẹ́ pé ó mọ̀ ń pa eré wọn láti pín gbogbo wa ni àti brother tó kó wa jọ yẹn náà Ìdòwú Onífádé wọn láti pín gbogbo wa ni so Ẹbọ Ṣóbítán àwọn ló kọ́ mi ní ijó àti ìlù so ìgbà tí ó di pé máa feature nínú fíìmù so ni bàbá fẹ́ ṣe Ìrèké Oníbùdó ńgbà yẹn so yẹn ni first solid tí mo kọ́kọ́ bá wọn pẹ̀lú so from there mo dẹ̀ bá wọn ṣe àwọn ṣe rántí ọdún tẹ́ kópa nínú yẹn. bẹ́ẹ̀ 1980 bẹ́ẹ̀ ni so mo dẹ̀ bá wọn ṣe àwọn eré kan nígbà yẹn àṣírí bàbá àbèjì Oyogi my master show me the way ìgbà funfun so bẹ́ẹ̀ ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so lọ́dọ̀ ìgbà tó di 1984 ìyẹn la fẹ́ ṣe Ọmọnúòkú bàbá fẹ́ record program yẹn gbà yẹn inú program yẹn mo ti jẹ́ àrà ni wọ́n ti pè mí ní àrà wà nínú program 1984 ìgbà yẹn Túndé Àlàbí Ǹdé Dúdú so àwọn ni wọ́n direct iṣẹ́ nígbà yẹn so ibẹ̀ lórúkọ ti bẹ̀rẹ̀ dúpẹ́ fọ́lọ́run so since that 1984 ni iṣẹ́ tíátà ìlú ti bẹ̀rẹ̀ fún. bọ̀tí ńgbà yẹn ṣe mọ̀ kò tí ì ṣe fídíò ńgbà yẹn àwọn nǹkan tá a máa ń ṣe ńgbà yẹn ni pé ká lọ sí school on primary school ká máa lọ ṣe eré fún wọn ńgbà yẹn ká máa ṣe bẹ́ẹ̀ ni ká máa ṣe stage play káàkiri gbogbo ìlú ká máa lọ tọ̀ torí tọ̀ la máa ń lọ ńgbà yẹn àwọn lè lọ sí Iléṣà Èkìtì a máa lọ ṣe stage play. ẹ máa gbére káàkiri bẹ́ẹ̀ torí ńgbà yẹn wọ́n pè ní travelling theatre ńgbà yẹn so ìgbà yẹn náà àwọn eré tẹlifíṣàn náà tó wà àwọn àgbàlagbà ni wọ́n ń ṣe so àwọn ni wọ́n ń ṣe gbà tí fídíò dẹ̀ dé nígbà yẹn bí around 1988 sí 89 so àwa náà dẹ̀ ń bá wọn ṣe. ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ń bá wọn kópa nínú ẹ̀ èmi máa ń fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí ó jẹ́ pé wọ́n ti bá wọn bẹ̀rẹ̀ kí ó tó tiẹ̀ di pé ti àgbéléwò ó jáde ṣé ká ní pé ìtẹ̀síwájú dáadáa ó ti bá iṣẹ́ tíátà ni àbí bí wọ́n ṣe kọ́ yín gbà yẹn kọ́ ló ṣe ń ṣẹlẹ̀ ń sìn. ẹ ṣe gan ṣe rí bí wọ́n ṣe kọ́ wa nígbà yẹn kọ́ ló ń ṣẹlẹ̀ ń sìn kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí ẹ parí ẹ̀ sí torí pé ńgbà yẹn
nǹkan tí àwọn tòde òní ń lé kọ́ ni àwa ń lé ń gbà yẹn anybody tó bá join tíátà ń sìn nǹkan tó ń lé ni pé mo fẹ́ di star mo fẹ́ lórúkọ mo fẹ́ lówó mo fẹ́ lu mọ́tò wọ́n máa wò wípé lágbájá ń lu mọ́tò báyìí mi náà fẹ́ lu mọ́tò báyìí wọn ò ní ìtẹ́lọ́rùn ṣùgbọ́n ń gbà yẹn ayọ̀ṣẹ́ yìí ló wà lọ́kàn wa torí pé àwọn ọ̀gá tó ń kọ́ wa ń gbà yẹn jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run ọba ló ń fún yàn níràwọ̀ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ so by then tá bá ti lọ sí location gbà yẹn a máa fara ṣiṣẹ́ báyìí sí nǹkan náà fún ẹ o máa fi ara ṣe tí ò dẹ̀ ní sówó tí ò sí nǹkan kan wọ́gán fúnra ẹ náà ló máa bọ́ra ẹ ló máa ṣe gbogbo ẹ̀ títí Ọlọ́run máa fi ṣe àmì sí so gbogbo yẹn náà òun náà ni ó bá wa tó jẹ́ pé ìlọsíwájú ó ń dé ìgbà tí fídíò dé àjọṣe bó tẹ̀ jẹ́ pé celluloid là ń ṣe àti stage play ń gbà yẹn because àwọn tó ń ṣe celluloid ń gbà yẹn bàbá wa Ògúndé kọ́lọ́n kó fọ̀run kẹ́wọn bàbá wa J-Love so ọ̀gá ọlá Balógun so àwọn bàbá Ògúngbè bàbá Sàlá àwọn tó ń ṣe celluloid ń gbà yẹn nìyẹn so kì í ṣe pé fíìmù kàn pọ̀ ẹni àbò ṣe pọ̀ ń sìn so àwa kọ̀ọ̀kan tí à ń lágbára fíìmù stage play ni à ń ṣe tó rán jẹ́ kó yé wa wípé nídìí iṣẹ́ orí ìtàgé yàtọ̀ sí sinimá àìmọye oríṣiríṣi ọ̀nà tó lè fi jẹun bẹ̀ so nǹkan tó kọ́ wa ń gbà yẹn nìyẹn so àwa kan máa lọ sí school kì í ṣe pé àwọn náà máa sọ pé lọ́dọ̀gbọ̀n mo gbọ́dọ̀ jẹ́ producer mo gbọ́dọ̀ produce film so school play yẹn làwa ń ṣe làwa máa fi rówó títí location máa fi dé tàbí bóyá tá a bá lọ sí TV stations tí wọ́n bá fún wa ní program pé bóyá wọ́n fún wa ní 2 hours kan kí ní gbogbo àná làwọn máa ṣe so ìyẹn la fi ń rí owó ń gbà ẹ̀ ṣùgbọ́n nígbà tí fídíò dẹ̀ dé àwọn kọ́ bẹ̀rẹ̀ láti fídíò top taker that's my name fídíò top taker bàbá Sàrà ló kọ́kọ́ ṣe kọ́lọ́ Olódùmarè kó jẹ́ kẹ́mi wọn kó gùn dáadáa so wọn náà kọ́ ṣe wọ́n ṣe ọbẹ̀ gbóná ń gbà ẹ̀ tí mo ní àǹfààní àti pẹ̀lú that was 1988 ọbẹ̀ gbóná so lẹ́yìn yẹn ọ̀gá mi wọ́n ṣe owó èṣù nígbà yẹn ní 89 again so by that time wọ́n ṣe ń wo wípé ṣé kí wọ́n ṣe fídíò àbí kí wọ́n má ṣe ni wọ́n ṣe fídíò top taker ń gbà yẹn so ìgbà tí wọ́n dẹ̀ gba fídíò wọlé ló di pé oníkálukú dẹ̀ ṣe bọ̀dé ńgbà yẹn náà tá à ń sọ yìí ní 1990 ní àṣìlẹ̀káyé àwọn èèyàn náà tó ń produce ṣé wọn dá sáà kì í ṣe gbogbo èèyàn náà ló ń produce ńgbà yẹn kì í ṣe pé nísìnyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kan máa produce. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. bàbá kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bùgátì tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ fi sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dáàdì níran o. each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánu lé iná. tẹ́ lè rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ́ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. bàbá wa Yes. lórí ètò yìí abala oríṣiríṣi òun ló wà Okay. abala tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín òun la fẹ́ wọ̀ báyìí Okay. wọ́n ní àǹfààní láti béèrè ìbéèrè nípa yín yálà èyí tó ń rí wọn lójú ni o àbí wọ́n kàn ṣàfẹ́ gbóríyìn fún yín abala yìí là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. ẹsẹ̀ ń kò sí nǹkan kan Ẹ jẹ́ àdáhùn. orúkọ mi ni Kẹ́hìndé Ayọ̀lá láti ìlú Èkó. àrà wá ó ti pẹ́ ta tí a ti rí lórí amóhùnmáwòrán
àdẹ̀mọ ìdí tá a fi rí mọ́. Ẹ jọ̀ọ́ a fẹ́ béèrè ṣé ó travel ni àbí wọ́n jáde àbí ó kàn wù wọ́n kán sì jókòó sílé díẹ̀. ẹ ṣe gọmà àǹtí ṣe rí lórí ìbéèrè yẹn mi ò kúkú travel mo wà mò ń ṣiṣẹ́ náà ó kàn yẹ pé àwọn iṣẹ́ yẹn díẹ̀díẹ̀ ni bíi 3 years ago mo ṣe release film 4 years mo ṣe release film a kàn sinmi torí pé tá bá wò lórílẹ̀‐èdè àárí pé nǹkan kò ṣe mọ̀ èèyàn láti dúró díẹ̀ torí ètò ọrọ̀ ajé bó ṣe rí gbogbo ẹ̀ náà NEPA gbogbo ẹ̀ náà kò jẹ́ kí ọjà tàṣán láti dúró díẹ̀ so secondly àkànfẹ́ máa ṣeré jáde anyhow kò ṣe máa ṣeré mi lọ́dún yìí. Ìbéèrè wá láti orí Facebook fún yín ẹni yìí ń jẹ́ Àmọ̀pé Àpènà wọ́n ní pé eré wo ni èyí tí ẹ gbé jáde tí ó fẹ́ ṣe bí ẹni míì jìgìjìgì jù nínú àwọn eré tẹ́ ti ṣe. ẹ ṣe gan eré tí mo ṣe òun ni ṣùgbọ́n kan bẹ́ẹ̀ ni ọdún wo lẹ ṣe yẹn. mo ṣe ní 3 years ago ni mo ṣe last so inú ẹ̀ ni mo ti ṣe oníwárapá nínú eré yẹn ìdí tó fi mi jìgìjìgì ní pé ìgbà tí mo kọ story yẹn mo ní láti ṣe àwọn ìwádìí kan wípé kí ló ń fa wárápá àwọn wo ni wárápá máa ń mú báwo ni wọ́n ṣe ń kí ọ̀ ẹ̀ so nígbà tí máa ṣe movie yẹn mo láti tẹ̀síwájú fún àwọn ìwádìí kan in fact ó gbò mí ṣùgbọ́n mo dúpẹ́ wípé mo ṣe movie yẹn àwọn tó ní àìsàn yẹn gan kọ́ lọ́n ló máa rẹ̀ kó wò wọ́n sàn gbogbo wọn ń pè mí wípé pé mò ń console àwọn mo jẹ́ káwọn mọ̀ yí pé ìrètí wà fáwọn torí pé mo sọ nínú eré yẹn nǹkan tó ń kọ̀ sí wárápá gangan and bí wọ́n ṣe ń wò. ṣé wárápá ṣe wò. bẹ́ẹ̀ ni wọ́n máa ń wò bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ wípé àwọn tó ń wò ó pọ̀ fún ìdí kan tàbí òmíì bẹ́ẹ̀ ni mà. ẹ ṣe ìbéèrè àtọ̀dọ̀ Táíwò Ládéjọbí ẹni yìí ní pé ọkìyín wọ́n ní pé ṣé ẹ̀yin náà ní ilé ìwé tí ẹ dá sílẹ̀ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ nípa iṣẹ́ tíátà. mo ní Oshonke World Film and Theatre Academy. Oshonke World Film and Theatre Academy. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti dá yẹn sílẹ̀. mo ti dá láti 2010 òun ni mo dá school yẹn sílẹ̀. kí ni ìdí tẹ́ fi dá sílẹ̀. ìdí náà ni pé òun náà ni mo ti kà sílẹ̀ yìí torí pé mo rò kọ́kọ́ wípé àwọn tó ń kọ́ṣẹ́ yẹn sí wọn ẹlòmíì ò tẹ̀ ẹ̀kọ́ rárá ẹlòmíì kan ó kàn bọ́ gẹ́ẹ́ gbé báàgì lọ sí location from there bóyá only short of cast ọkọ̀ nìwọ náà wá ṣe àbẹ̀bí òun náà ti bọ́ sí tẹ́ bá máa rí jọ́kejì àánú ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré so at the end of the day tẹ́ bá máa rí ẹ̀rí wípé kò ní sí ìwà òṣèré lára ẹ̀ so òun la ṣe kó àwọn ọmọ jọ wípé wá sí academy yẹn àtúrẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ yọ kọ́kọ́ kúrò lọ́kàn ẹ̀ Ọlọ́run bá ló máa fún ẹ níràwọ̀ àti iṣẹ́ ọwọ́ ẹ̀ so gbogbo àwọn ọmọ yẹn tó bá ti ń ṣeré à ń kọ́ wọn àwọn eré yẹn wọn ni máa ń fi wọn sí tẹ́ bá most of my film yàtọ̀ sáwọn star tẹ́ bá rí ń bẹ̀ gbogbo àwọn tó kù tó bá jẹ́ upcoming àwọn ọmọọṣẹ́ mi. ṣé kankan nu wọn ṣé àmọ̀ kankan nu wọn sì. gbogbo upcoming ni wọn for now because nǹkan tá a ti kọ́ wọn ní pé kì í ṣe pé kò máa produce anyhow so bó ṣe rí nìyẹn. ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Àràwá ṣẹ́yìn ní ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n àǹfààní yẹn ṣí sílẹ̀ fún yín báyìí ṣe rí nọ́mbà àti àdírẹ́sì yẹn tí ó hàn ní ọwọ́ lọ́wọ́ lójú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí ẹ pàdé wa lórí YouTube lórí Facebook àwọn kan ni wọ́n béèrè ìbéèrè àdẹ̀ká fún wọn wọ́n dá yín lóhùn a wà lórí Instagram àdẹ̀wà lórí Twitter náà Gbajúmọ̀ TV April TV Plus ẹ bá wa dòwò pọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àní kábàámọ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. I need to tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí? Gbogbo system mi dàrú. Ṣòro bó ṣe rí mi, mi tí màá rí single ni mi. No, actually ilé tó wọ ìbáwọ̀ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Oh no. Òótọ́ ni ẹ mọ̀ kó tiẹ̀ dá fún obìnrin kó máa jó oúnjẹ kù ohun tó bá dé ìtòjú ìtòjú ìlú ọ̀fẹ́ balance diet. Wọ́n manage ẹ̀ ń gbé mi ṣépè ni òkú ọ̀hún yẹn máa ń pẹ́ tó bá délé kó kílé. Mímí. Just say
Only because I love him and I cannot stop loving him. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábọ̀ tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Salamu 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 salam. Orúkọ mi ni Ajá Sofiat Komorudeen Yankaola. Ètò gbajúmọ̀ látọwọ́ Adédoyin Kúkọ̀yí. Ẹ máa wo ó dáa gan ni. Bàbá abala mi òun la fẹ́ jọ wọ̀ báyìí. Èmi. Bẹ́ẹ̀ ni abala oríṣiríṣi ló wà lórí ètò yìí. Ṣé rí ìta wàyé èyí tá fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá òun ni. Ṣé rí ṣùkú tó wà níwájú yín yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀. Ẹ ní àǹfààní àti mú 3. 3 tẹ́ bá mú èmi àbí ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ àwọn olólùfẹ́ yín lóhùn. Abala yìí là ń pè ní ṣòláyà. Ẹ mú ìbéèrè 3. Máa kó papọ̀ ni. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ mú lẹ́yọ kankan o kó ṣáà ti má ju 3 lọ. Ṣé a máa dálé bẹ́ẹ̀ tó ń dáfa ni? Ẹ dálé máa kó ìgbàgà. Kí ni orúkọ ìyálòde Ẹ̀gbá àkọ́kọ́? Ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́. Ìyálòde Ẹ̀gbá àkọ́kọ́. Ọ̀gá o. Ṣé bọ́mọ Ẹ̀gbá ni? Ẹ̀gbá ni mí o. Ẹ̀yin lẹ̀dẹ̀ mú béèrè. Ìyálòde Ẹ̀gbá àkọ́kọ́. Olúfúnmiláyọ̀ Ransome-Kuti. Màmá Olúfúnmiláyọ̀ Ransome-Kuti. No. Orúkọ yẹn orúkọ tó jẹ́ gbajúgbajà orúkọ ni. Bẹ́ẹ̀ ni yìí ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ o pé máa bẹ̀rẹ̀ kankan báyìí. Ẹ má bínú. Ìyálòde àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni Ẹ̀gbá. Tinubu. Bẹ́ẹ̀ ni Tinubu bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ Ìyálòde Tinubu bẹ́ẹ̀ ni. Ìbéèrè ìkejì tó jẹ́ ìkejì. Tí ẹ bá pe Ajíbádé ní Elétù, tí wọ́n pe Àlàbí ní Adéẹ̀yọ́, ta ni à ń pè ní agogo ìjà? Agogo ìjà. Bẹ́ẹ̀ni. Agogo ìjà. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ bá mi tún kíní yẹn sọ. Tí ẹ bá pe Ajíbádé ní Elétù, tí wọ́n pe Àlàbí ní Adéẹ̀yọ́, ta ni à ń pè ní agogo ìjà? Agogo ìjà. Òjó ni. Agogo ìjà. Tẹ̀là. Ṣé tẹ̀là ni? Bẹ́ẹ̀ ni. Àwọn ni wọ́n pè ní agogo ìjà. Onídàkí má gba ìbéèrè kankan. Ó kẹyọ kan. Ṣé ẹ fẹ́ gbàdúrà sí? Ìbéèrè ìkeje tó jẹ́ ìkẹta. Kí ni orúkọ àrẹ̀mọ Ṣàngó? Ẹ̀yin lẹ mú. Christian lèmi. Mi ò ṣe oníṣàngó. Àmọ́ eré ìbílẹ̀ ẹ máa ń ṣe eré ìbílẹ̀ dáadáa. A máa ń ṣe. A máa fẹ́ rí Báyọ̀ Tìjàní. Àrẹ̀mọ Ṣàngó. Kò dé ní dákí má gbà kan. Ìjàkúta. Jàkúta. Jàkúta. Ṣé ìjà Jàkúta. Jàkúta ni. Mo sọ fún mi mo gbọ́dọ̀ gbà kan. Àmọ́ ìjàlẹ̀ pé. Jàkúta ẹjọ́ ẹ bá mi yọ ìyẹn kúrò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀, a gbé abala ìkalẹ̀ láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí a fẹ́ kí àṣà wa àti ìṣe wa a fẹ́ kó parẹ́. Gbajúmọ̀ lètò, ètò ní gbajúmọ̀. Nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní kíkọ́, ijó àti ìlú òun lẹ fi bẹ̀rẹ̀. Èmi dẹ̀ wá ní ìgbàgbọ́ kan pé ẹni tó bá sùn lánàá tó jí lénìí tó gbé apá tó ṣe é gbé tó gbé ẹsẹ̀ tó ṣe é gbé ó yẹ kó fi ọpẹ́ fọ́lọ́run. Ẹ jẹ́ kí mi àti yín ká fẹsẹ̀ rajó ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni abala gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ó yẹ jẹ́ àjò.
má lọ kàn yín lẹ́yìn. Kò sí problem. Ijó tán sí nìsín talẹ́ni tó kọ gan. Alhaji Saheed Òṣùpá. Saridon Papa. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Ọ̀rẹ́ mi dẹ̀ ni o, ó yẹ kí n rántí o. Mo kàn máa ń gbọ́ gbogbo rẹ́kọ̀dì mi ẹ̀rọ title sórí. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣé òun gbọ́ kọ́ rẹ̀ ni dáadáa. endorsement? Ṣé òun kọ́? Ṣé òun kọ́ ni respect? Ṣé respect? Okay, respect. Bẹ́ẹ̀ni, ipò tẹ máa ń kó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ipò jàgídíjàgan ká ṣe gbá ká ṣáàdá wàhálà lẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ yẹn lẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe jù. Ṣe rí ngbà yẹn nígbà tí màá bẹ̀rẹ̀ àti mo kàn rí pé eré wọn máa ń sá fún tó máa ń ní ìdí wọn fẹ́ ṣeré ọmọ ọ̀tá bóyá jàgídíjàgan ngbà yẹn so wọn máa ń sá bọ̀dá kan kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ wọ́n pè ní Àjàní Gàgà òun ló sọ fún mi wípé kí ni yẹn kí má ṣe pé èrò tó wà ń di iṣẹ́ yẹn ò pọ̀ so mo dẹ̀ dúpẹ́ mo á wo àwòkọ́ṣe bàbá mi Ṣàṣolúmọ Àgbákò kọ́lọ̀ Olódùmarè pa mi jẹ́ kí ẹ̀mí wọn kó gùn dáadáa àwọn ni torí pé àwọn nìkan nígbà yẹn ni wọ́n ń ṣe Badman gbà yẹn so Gúrúsọ náà wà nígbà yẹn and then lẹ́yìn yẹn àwọn ọ̀gá kan náà irú bàbá wa Jímájàsán àwọn náà máa ń ṣe Badman bàbá rè yín mi àwọn náà máa ń ṣe Badman gbà yẹn so ibẹ̀ ni mo ti lèmi náà ti wọ sọ pé kí n wọ mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe eré jàgídíjàgan ẹ̀ ni. ó dà mo wá máa ṣe nǹkan kan ní ìsìnkẹ́ tó wà máa lọ nítorí wọ́n ti ń pè wá ní ilé agodo lọ́hùn pé ilé ti tó lọ ẹ̀bùn ní láti ọ̀dọ̀ olóòtú àgbà Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ níbí ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alájà Shine ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ìyẹn ní ìkejì ipò tá a mọ̀ yín mọ̀ yẹn òun ni mo wá fẹ́ kẹ́ fi dágbére fáwọn olólùfẹ́ yín àrà wá. èwo ni kí n fi ṣíwájú ṣé kí n dúpẹ́. kọ́kọ́ dúpẹ́ náà. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn yẹn pàápàá jùlọ Alájà Dúpẹ́ Shine máa ń gbórúkọ wọn dáadáa iléeṣẹ́ yóò ní jóná o ní agbára ọlọ́ òkè tẹ́wà òkè yẹn náà lè máa lọ ẹni dẹni lẹ́lẹ́ o and àwọn tó kù náà tó fún mi ní ẹ̀bùn ẹ ṣé mo dúpẹ́ Gbajúmọ̀ yìí ní agbára ọlọ́ òkè ló máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ lágbára ọlọ́ òkè lẹ́yìn náà máa lọ. ó yá àrà wá kíá. kí ló ń ṣe o fẹ́ gbé fún mi lẹ́rọ̀ ni àbò fẹ́ gbé fún mi by force. bá mi sọ̀rọ̀ náà. àwọn olólùfẹ́ yín ni kẹ́ bá sọ̀rọ̀. ẹ wò ó bí àgbẹ̀ fún mi lówó náà. Ọlọ́run ṣàṣàánú mi kò sí tí ojú Adédoyin ò ní rí lórí ètò yìí àmọ́ ilé tí wá tó lọ báyìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ pé ẹ bá wa bẹ̀rẹ̀ ètò adẹ̀dúpẹ́ pé ẹ bá wa parí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ tí a tún máa mẹ́tò yìí wá ayọ̀ ìdùnnú àti àlàáfíà òun náà ni màá tún bá yín Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀. bàbá Bugatti. Kí ni kókó inú ìwé ìròyìn? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bí wọ́n lóòkan bàbá Bùgátì tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dáàdì níran o. each time tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánu lé iná. tẹ lè rí fẹnu gbá ebi gbà tẹ ń bọ̀ ẹ rí fẹrẹmù ni kí lè tẹ fẹnu gbà kẹ tó wọlé.
lẹ́yìn tí mo sọ fún ẹ sínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi tí mo mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti di millionaire. ọkọ mi ò mà ní